bẹ́ẹ̀ ni òun lẹ ti gbọ́ yẹn yóò ti lọ dùn jù tásìkò bá tún súnmọ́ á tún máa ṣàlàyé fún yín lórí bí eré yìí yóò ṣe wáyé àwọn àsìkò sọ fún mi wípé ojúlé Al Hilal International ó ní ká sọ fún mi pé tètè wá sóhun mẹ́ka yín ẹ tètè wá sóhun mẹ́ka yín ẹ̀yin tí bá tẹ̀ ti gbàbẹ̀rẹ̀ kòrónà ẹ̀rẹ̀ gbàbẹ̀rẹ̀ kòrónà torí pé wọ́n ní wọn ò ní fi ọjọ́ sí tá bá ti ń gbàwẹ̀ tán oṣù tó tẹ̀lé báyìí ẹni tí ò bá ti sanwó wà ọbọ̀nù wọ́n wá ní owó àtijọ́ tí wọ́n sọ kọjá náà láàmọ̀sán dómi ní ọdún sọ̀sẹ̀ kan náà láàmọ̀sán lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá tó máa fẹ́ fowó lé bóyá nǹkan díẹ̀ ni wọ́n fi lè gbìyànjú kẹlẹsọ tí yín pàṣẹ sọ ojúléṣẹ́ Al Hilal International ọ̀nà kàwọn àṣọ lè sí etí ìgbọ̀nyín bákan náà ojúléṣẹ́ Ramo Voyage àwọn ọ̀rọ̀ wa ń ṣe wípé Mẹ́kà ọdún yìí wọ́n ti ṣílẹ̀kùn Mẹ́kà kalẹ̀ fún wa báwo láṣẹ wa lọ náà ní pé kárípà gbìyànjú ká lọ gbàbẹ̀rẹ̀ kòrónà ká sì ṣe kíní kí a rí wípé àìtètè sanwó wa lásìkò owó tètè àtijọ́ làwọn náà jẹ́ ká mọ̀ wípé wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ dóbi ní ọdún second ni wọ́n ń gbà tó máa fọwọ́ fowó lé wọn ní ẹ̀ mọ̀ náfààní láti máa gbọ́ èèyàn kárí pé a gbìyànjú òwò àtàfẹ́ lọ Mẹ́kà láti lọ sanwó ká sì lọ gba abẹ́rẹ́ kòrónà bákan náà a máa fi àsìkò yìí sọ fún yín pé ojúléṣẹ́ Yafati wọn ní kẹwàá àwọn àwo kùránì láti máa gbọ́ ní ọ́fíìsì àti nínú mọ́tò yín àbí àwọn gáàsì tí a lè máa fi dáná ní àsìkò àwẹ̀ tí oúnjẹ wa yóò máa fi yá ní kọmọkọmọ oníkì ẹ̀ náfààní kí á tètè ṣe eléyìí bákan náà ìjọ Sùmùrà oníkà kí gbó àwọn tó wá síbi wáàsí kìíní wáàsí kejì wáàsí kẹta pé ẹ ṣeun ẹ kú àfọmọnìyàn ṣe wọn ní ọlọ́run bá láàánú kò nípa lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa wọn ní kí akínyín ìpè àdúpẹ́ lọ́gbọ̀gbọ̀ àpátápátá wọn ní tẹ̀mí wọn ní kó lọ́kọ̀ jù kí ọba wà láyé ìjọ Suburatul Mu'min wọn ní ká máa fi léyìí kí a máa fi kí gbogbo wa bákan náà ìjọ Nasrul Al-Fatih ìjọ Nasfat wọn ní ká máa kí wa gbogbo àti anáfààní tàwa sí ibi wáàsí méjèèjì tí ìjọ Nasfat gbé kalẹ̀ wọn ní kí a kí wa ìpè ọlọ́run bá láàánú kò ní yọ ọ̀rọ̀ sí kó nínú ọ̀rọ̀ tèmi tí yín wọn ní ọlọ́run bá láàánú kò jẹ́ kí a bà ní ibi tí ò ní rè ìjọ ní báyìí lórí ètò yìí máa bá wa wọ́n ti ń bẹ níkàlẹ̀ pẹ̀lú wa báyìí káwá náfààní láti béèrè béèrè méjì àmì mẹ́ta ẹ̀yin tẹ̀sí fẹ́ pè wá ń lé ẹ̀yin náà náfààní láti béèrè béèrè kò ní jẹ́mi nìkan ní mo dá béèrè béèrè yìí ẹ lè pè wá lórí 92036031 97242626 lẹ́yìn nọ́mbà méjèèjì tẹ bá pè wá lórí nọ́mbà kan àní náfààní àti gbé bẹ́ẹ̀ pè mí lórí aago ọwọ́ mi láì ní ìní gbé àwọn kan sọ pé ẹ sì gbé nọ́mbà yìí à ń pe catabendis àwọn ẹ gbé àwọn à lè gbé òfin lẹ́yìn wọ́n tẹ̀lé nínú iléeṣẹ́ 92 03 60 31 àti 97 24 26 26 ní fp láti bẹ̀rẹ̀ ìbéèrè lórí wáàsí tí àwọn àfáà tí wọ́n ṣe fún wa ní òwúrọ̀ yìí ẹ dákun bàbá ẹ jẹ́ ká mọ̀ yìí pé kò sí ẹ̀ṣẹ̀ tí ọlọ́run ò lè foríjì yàn fún Sport FM àlọ́ àwọn ìpọ́n tí kò lójú òpó ẹ wá dákun ṣẹ́rí ilẹ̀ Yorùbá wọn ní tá a bá ń sọ̀yàn lóko tó kò yan ò bá bá wọn ní ẹja súnmọ́ tá a bá súnmọ́ tá a bá sọ̀kò yẹn fún òkò yóò rí bí dùn dáadáa gẹ́gẹ́ bí tá a ti lọ nígbà tí ẹni pé irú ẹni tí a gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀ wọn nígbà yẹ kó lè foríjì ẹni tí yóò ṣàbùrú fún òkú rẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ wípé ẹ rò wípé àwọn aláburú ẹ̀dá kò sọ́nà tí wọ́n gbà wọlé síyàn lára wọ́n lè dojú tira wọn torí kí wọ́n lè rí ohun tí wọ́n fẹ́ ṣe ṣe wọn wípé ó dà ẹ̀jẹ̀ dojú tira wọn torí wọ́n mọ̀ pé tí nǹkan bá wá ṣe wọ́n ṣe bóyá tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ kó má jẹ́ pé ọgbọ́n mi ló fẹ́ wọlé sí ẹni yìí lára ẹ̀jẹ̀ ìgbẹ́ tó ń pè mí iná Sport FM àló sàlámù aláìkú kò ló kọ́ yìí alàgbà wàhídì kọ́ ọdún láti zongo tó bísímìláì àdúpẹ́ àwọn afọ́n kì í hàn àmín Allahu Akbar now mm-hmm. Mm. Mm. Mm-hmm. 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 Mm. Uh-huh.
àìrí nǹkan ṣe sí. tó wàhálẹ́kùn sálámù tó lọ́bàrà kàtó ìbéèrè ńlá ni wọ́n béèrè bá wà dáhùn béèrè wọ́n ní ta ni aláburú. akí bàbá wa tí wọ́n béèrè ọlọ́mọsàbá ní kí nípa pé ta ni aláburú wàláì a lè sọ pé ẹnìkan pàtó ní aláburú a lè sọ pé ọkùnrin aláburú a sì lè sọ pé obìnrin aláburú torí tí ń jẹ́ aburú ọlọ́run pín sára gbogbo tí ń jẹ́ ẹ̀dá rẹ̀ ni. bí ọkùnrin ṣe ní aburú tiẹ̀ lọ́wọ́ obìnrin náà ní tiẹ̀ lọ́wọ́ ọmọdé ní tiẹ̀ lọ́wọ́ àgbà náà ní tiẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tí mo lè sọ pé tí ń jẹ́ aburú ojú pé ẹni tí ọlọ́run bá ti fi sí lára iná ní ọmọ wò. ẹni tó lọ bá fi sí lára àwọn ṣẹ́jọ́ tiẹ̀ wá nítorí kò mọ̀. náà mo fi sọ pé ní ẹni tó lọ bá ti fi sí lára ní ọmọ ẹ̀ ń pé ẹni tó lọ fi sí lára sẹ́yìn bóun kọ́ ló kírìyétì ẹ̀ fún ara rẹ̀ ọlọ́run ló dá báwọn mo ti sọ nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan pé ọlọ́run dá àwọn èèyàn kan ní pé iṣẹ́ aburú báwọn làwọn mọ̀ sí kẹ́ni ni wọ́n mọ̀ sí ó sì dá àwọn kan rere ni wọ́n mọ̀ sí ṣùgbọ́n ẹni tó náà bá kàn wá rí i pé ẹni tó àkàn lè ṣe ni pé ẹni tó bá rí i pé iṣẹ́ abú lòun ṣe ìwà abú lòun wù òun gangan ni kó pera rẹ̀ wálé gbóò ni òun sì fẹ́ yọ kó nínú aburú yìí tí mo rò pé èèyàn lè ṣe nù. wọ́n wá bèrè kọ́ pé ká máa nira wa lára àwọ̀ àwọn èèyàn nínú ayé a máa rí i pé eléyìí ní ẹnì kejì lára ṣùgbọ́n tá a bá lọ tá a bá bọ̀ ó dàbẹ̀ ní pé àìrí nǹkan ṣe sí tàbí ká tún wà lẹ́yìn ẹni tí ń níyàn lára pé òun náà gọ̀ ni. ọlọ́run ṣàánú wa nípa pé kéèyàn kan mọ nìyàn kan lá kí àwa ẹ̀dá tá a bá wá mọ̀ sí ká má rí nǹkan kan sí ní tí ń fò ojú pé ìbẹ̀rù ni wọ́n mọ̀ bẹ̀rù pé tẹ́mínà bá tún ní ń dá sí bó ṣe hàn lágbájá lè mọ̀ yóò wá ṣe fèmí náà bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ti ní ọlọ́run olúwa ní mọ́ńtà wá kálí aláláì fàáwà àṣìbò mo ti sọ nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan ọlọ́run ní ẹni tó bá lè fara ti òun ọlọ́run ẹ rí i pé irú ẹni tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan pé wọ́n ń dà á láàmú ẹ rí i pé ní òkúkú mọ̀ kankan wọ́n ṣe kíní kankan fún ṣùgbọ́n ọba tó dá tóun dúró tì ló tó ni ò jẹ́ kí wọ́n rí mú bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá ń dàyàn láàmú kálukú lè máa wò ó pé ń bẹnu ẹ̀dá yóò máa dàyàn láàmú tí ó sì tún máa dòdò pé kò sí ní tẹ́ẹ̀fì mí sí ẹ lè fi ṣe kankan lóòótọ́ ṣùgbọ́n bá tó dá gbogbo wa ń kọ́. tó ẹyin tí náà tí ẹ ń gbọ́ wá nílé ojú òpó tó ti sílẹ̀ fún yín báyìí 9203 92036 àti 97242626 náà ni ojú òpó láti béèrè ohun tí ò bá yé yín ẹ̀yin ìbéèrè tí mo wá béèrè lọ́wọ́ àbá lẹ́ẹ̀kan wípé ẹni tí ó dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó wá súnmọ́ ni tó wọlé sí ni lára nítorí aburú tó fẹ́ ṣe ẹ sì ní pé kó foríjì kó máa bá ṣe bó ṣe ń ṣe ẹni tí bá ń sá fún ẹ kéèyàn máa rò pọ̀ mọ́ ẹ dákun ó ní ojú alákọ̀ọ́fin ṣọ́rí o ojú alákọ̀ọ́fin ṣọ́rí tẹ́yìn bá wá sọ pé torí pé mo ti gbé wá sí ọlọ́run ní ká foríjì ra wa kéèyàn wá torí ẹ̀ kó wàhálà bọ́ra kó dààmú bọ́ra ṣé kìí ṣe pé bóyá ẹ dákun ẹ bá wa fọbẹ̀ ń kó mọ́ dáadáa. ọlọ́run ṣàánú wa gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ẹ rí i pé àwọn ìtawí ní ọ̀dọ̀ àwa Yorùbá ló pọ̀ sí tí èèyàn bá ṣẹ̀yàn tó sì wá foríjìn tó bá ti gbàgbọ́ ìpè ní ẹ foríjìn ẹjẹ́ á dà á pọ̀ mọ́ lọ́hùn ṣùgbọ́n tá a bá tún wá dúró lórí pé mo ti foríjìn tán kó mọ̀ tó ń lọ mọ́ tó ń ṣe nǹkan míì sí mi again ẹjẹ́ gbogbo èyí wọn ẹjẹ́ ká fi lélẹ̀ ká dà á pọ̀ mọ́ lọ́hùn ẹgbẹ́ mo ti sọ nítorí afáàkan ní àkílí ní àkọọ́láka máa ń lámú yàzálì mójú kúrò fún ẹni bá ṣe ọ́ kó lè bá mójú kúrò fún wọn náà máa ń lámú yàzálì ọba tí kò yẹ kò gbò nígbà kan yẹ kí kà wáyẹ̀ sí rí fún àǹkà àràdá tó bá ti fi lè mójú kúrò fẹ́ni tó ṣe ọ yẹn tó fara ti ọba tó ní ọba yẹn ní yẹ kí kà yóò máa ti dànù kúrò fún ọ ràdá gbogbo tí ń jẹ́ igbé ọlọ́run ni ó máa ti kúrò fún yàn wọ́n wá tó ní wáyẹ̀ gíṣú kàbí ní àmì sàbígá kódà kò tó wá ní fiọ́lẹ̀ yóò máa dáàbò yàn ní àmì sàbígá ìdẹ̀kùn tó kún ju àtẹ̀yìnwá tẹ́lẹ̀ lọ. sẹ́rí gbogbo pé ẹnìkan ṣe kinní kan fún wa àwa ní àkọ́ àní gbẹ̀bẹ̀ rẹ̀ tá a bá dá ọlọ́run mọ̀ dáadáa wàláhì tí wọ́n bá ṣe nǹkan fún wa ibi náà ànábì ní ọlọ́run pa mí láṣẹ pé kí n máa rò pọ̀ mọ́ ẹni tí ń já mi sílẹ̀ kí n máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣàbúrú fún mi
táwọn bá ti ń ṣe ṣẹ́fọ́n ló pa alápẹ̀ká máa ṣe bẹ́ẹ̀ ọba yẹn ló máa ń bí ó ṣe ṣètò gbèsè ayé kálukú Allahu Akbar. ọlọ́run ṣàánú wa. àmín àtúntò nìkan Ìlàkàyè ọmọdé tèmi. alẹ́ nìkan lójú òpó tí wọ́n kó wá Sport FM hello Sport FM wọn ni wọ́n ti kúrò ní ojú òpó tí ẹ bá ń pè wá ohun tó ń wà ní pé kí àwọn bàbá wa kí wọ́n máa bá wa dáhùn béèrè wọn dáadáa kó máa jẹ́ pé a máa gbà pé kan lépè kan ẹ̀yin náà tẹ̀sí ń pè ẹ bá ti dún títí a rí i pé yóò tó gé lọ́dọ̀ tí ẹ má fi ṣèbínú kí a lè fọ́ kó mọ́ náà ni kó má dàbẹ̀ ni pé ó yá a máa mú béèrè wọn a máa gbé kọlu ara wọn ǹjẹ́ ojú òpó ọ̀hún àtúntì ṣe kalẹ̀ padà yìí 9203603197242626 tó bá ti dà bẹ́ẹ̀ ẹ̀rí pé irú àwọn ọ̀rọ̀ tí bàbá wa gbé kalẹ̀ ní òwúrọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó lágbára tó jẹ́ pé àti bèrè ńgbà míì gan bẹ́ẹ̀ yọ̀bá náírà yóò nira torí kò sẹ́ni tó máa tó kó wọ̀n ní tó wọ̀n bá jà kò sẹ́ni tó máa ní wọ̀n ní tó wọ̀n bá bínú bí wò bá ní ìyàwó rẹ̀ lè ní tí ń bá bínú ọ̀rẹ́ rẹ̀ kan tó fẹ́ràn lè ní tí ń bá bínú àwọn ọ̀gá ń bá bẹ̀rẹ̀ bí ìsọ̀rọ̀ pé ọ̀rọ̀ lágbájá mọ́ bèrè yìí àmọ́ gbogbo ìjùlọ náà ọ̀rọ̀ làwọn àfáà wa ti sọ fún wa yìí ẹ̀kọ́ ni wọ́n sì ti kọ́ wa yìí láti jẹ́ ká mọ̀ wípé kò sí ẹ̀ṣẹ̀ tó tóbi tí a lè foríjì ra wa ṣùgbọ́n tí àwọn kan wà tó jẹ́ pé tá a bá ẹni tó bá ṣe ẹnìkan jẹ́ bóyá ọ̀nà àtijẹ àtimú ó sì wò títí ó sì dínà àtijẹ àtimú mọ́ ó wá dínà àtijẹ àtimú mọ́ ẹni tó wá dínà àtimú mọ́ yìí ìyà yìí wá jẹ́ wọ́n lé ọmọ kò ní skul gbogbo iṣẹ́ bàjẹ́ gbogbo nǹkan ẹ̀ dàrú pátápátá títí bá a ṣe ń sọ yìí gbogbo òjọra wọn ó sì mọ̀ pé lágbájá yìí ló dínà ló da gbogbo ẹ̀rọ mọ́ òun lọ́wọ́ ó sì tún lọ bẹ̀ pé kódà oríṣiríṣi náà oríjì mi ká ó ní rọ ọ ti parí nìyẹn ó parí láàrin ìgbà àti ẹnu ẹ wá dákun tó bá tẹ̀ wá díjọ́ kan ọ̀jọ́ kan tó wá da fún ẹni báyìí ṣó lè foríjì ọ̀rẹ́ àbí tó bá tẹ̀ wá da fún irú àsìkò tá à ń lò lọ́wọ́lọ́wọ́ bá a ti wà yìí Sport FM ló wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ̀dá àtàrí bá wa sọ̀rọ̀ bàbá wa omi kúrò láti gbèjì náà ń gbọ́ yín àmín àmín wàláì ńlọkọ ńlọkọ àmín. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh akí ọba wa omikun láti ilẹ̀ yìí ìbéèrè tí mo wá ń béèrè ṣé irú ẹni bẹ́ẹ̀ títí bá ṣe ń sọ yìí tó sì wà ní ìyà náà ṣé a lè sọ fẹ́ni tí ìyà ń jẹ lọ́wọ́ tó sì rẹ̀ tó ń dààmú tó ń fìtínà tó fìyà jẹun tá a sì lọ forí ṣe ó rọrùn báwọn. ọlọ́run ṣàánú wa àmín. ó rọrùn bẹ́ẹ̀ wàláhì kò sí nǹkan kan tó ṣòro ṣe níwájú ọlọ́run tí ẹni yìí bá ti gbà wípé ní gbogbo ohun tó ṣe òun kọ́ ló ṣe é mo sọ lẹ́ẹ̀kan pé gbogbo ohun tó wá ṣẹlẹ̀ láyé ń bí ń bẹ nínú kádàrá ọlọ́run tí ẹni tí wọ́n ṣe nǹkan fún yìí tó bá ti wá fi lè nígbàgbọ́ wípé gbogbo ohun tó ṣe yìí òun kọ́ ló ṣe ọlọ́run ló ṣe ọba tó gbà fún yẹn ti mọ bí ó ṣe yanjú ọ̀rọ̀ rẹ̀ yóò ṣì náà mí fún. ọlọ́run sì náà mí fún wọn ní ẹ̀dá tó náwó rẹ̀ pé mọ́ kọjá ṣèbí níbi ọwọ́ rẹ̀ bá gùndé ló lè mọ́ mo ṣe bọ̀ ọ̀nà tó ń kú lọ́dọ̀ olúwa mi tí ó fi fún mi lárísì kí ọ̀tún bẹ́ẹ̀ nìkan bá dínà mọ́yàn tó fúnlẹ̀ mọ́yàn ẹjẹ́ á wòye sí tó ti ṣẹlẹ̀ rí nínú ayé táwa yìí náà ni ẹnu gbàtà adáyé yìí náà irú ẹ̀ ti ṣẹlẹ̀ dáadáa tó já sí pé ní ọ̀nà dí mọ́ ẹnìkan ọ̀nà kan dí mọ́ yàn ni èyí wọn sọ pé ní kí ọ̀nà ayé ó dí mọ́ yàn èyí wọn sọ pé kí inú ayé ó dí mọ́ yàn ọ̀nà tó dí yàn ọlọ́run tó lè gbọ́ náà bòmí sí náà bòmí fún yàn wọn ní ẹni tó náwó rẹ̀ pé kéèyàn má kọjá ibi tọ́wọ́ rẹ̀ gùndé ló mọ o ọ̀nà tó kù lọ́dọ̀ ọlọ́run tí ó gbà sórí mi fún yàn tẹ́ni tí wọ́n hàn lè mọ̀ tí wọ́n dínà jẹ́ mu fún tó bá fi lè gbà yí pé tó bá gbàgbọ́ pé ọlọ́run ní pé kì í sóhun ọba tó gbà fún yẹn ni ó sì náà mọ̀ fún. tó o bá wa ẹ ṣeun púpọ̀ akẹ́bà wa Sheikh Alhaji Muhammad Taofeek Amotuto chief missioner ìjọ Nasrul Al-Fatih ti ìlú Togo àwọn ọ̀nà bá a sọ̀rọ̀ lọ́wọ́ ní òwúrọ̀ yìí lórí àforíjì báwo la ṣe lè foríjì ra wa léyìí tí ọlọ́run yóò sì foríjì ẹnìkọ̀ọ̀kan wa bàbá ẹ bá ṣe fati àkẹ́tù ṣìgàbà. ọlọ́run mọ́sá wọlá títóbi rẹ̀ mọ́sá wọlá àjẹkàn ṣoṣo rẹ̀
àkọ́kọ́ inú iléeṣẹ́ tí a wà yìí ọlọ́mọ sábà ní kíyèsí yín àmín ọlọ́run má jẹ́ ó bàjẹ́ àmín má jẹ́ ó dàrú àmín bàbá wa elétí ọ̀fẹ́ tí ẹ wá jẹ́ olóòtú ọlọ́run mọ́pin ẹ̀yin náà nípa àmín gbogbo wàhálà yín lọ́sàn-án lóru ọlọ́run jẹ́ kẹ́ bá níbi tó lérè àmín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run wọlá agbára láhàúlà wàlá quwwata. ilà bìlà àlè. bákan náà èmi náà tún fi àsìkò yìí tún kí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tí a pè òde wáàsí tí a bá pe wáàsí táwọn èèyàn bá jáde àwọn haúsá náà ní mọ́nì eléyìí wọ́n mọ̀ rìn lọ́ba wọ́n sì mọ̀ rìn bọ̀ wọ́n ní rí ẹnìkankan tó ń ṣe wáàsí fún o àwọn níbi lè fò pé àwọn màláíkà sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn nǹkan àwọn àlùjọ̀nnú ń gbọ́ ṣùgbọ́n àwa ẹ̀dá wọ̀nyí àwa especially kí n sọ pé àwa Yorùbá yìí à ní mọ́nì rẹ̀ wàláhì. tá a fẹ́ ṣe wáàsí tá a bá rí èèyàn inú èèyàn ní dùn ara èèyàn ní yá so gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin nílùú Lomé tí ẹ jáde wá síbi wáàsí Nasrullah Al-Fati ìkẹ́ni kejì adúpẹ́ fún gbogbo wa ọlọ́mọ sábà ní dúpẹ́ fún wa o àmín látọ̀dọ̀ àwọn àlùfáà wa tí wọ́n bá wa ṣe wáàsí kẹ́ni àti kejì adúpẹ́ fún wọn ọlọ́mọba ní dúpẹ́ fún wọn àmín gbogbo wa náà tá a wá dìde tá a wá gbọ́ wáàsí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́mọba ní dúpẹ́ fún gbogbo wa àmín ọlọ́run jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé tí sàbábù sùmọ́tò mọ́mì bákan náà gbogbo kálukú wa náà tí a jáde tá a wá síbi wáàsí náà pápá jùlọ tán tó gbé lọ sáré lógún màlánà ìlànà ẹ wo bí bẹ́ẹ̀ ṣe jìn tó ilé ìyàwó síbẹ̀síbẹ̀ àwọn èèyàn tó jáde ọlọ́run ò gbogbo kálukú wa tá a fi lè ta fi ọ̀nà lọ́mọ́sà kí ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́run ò dúpẹ́ fún gbogbo kálukú wa jẹ́ ká sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mọ́sí ọdún yìí nìkan tó kù fún wa wàlá agbára láhàúlà wàlá quwwata gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti wá sáàyè yìí síwájú kémi tó wá yìí ọlọ́run bá ní dúró ti kálukú má pè wọ́n nípa sàlékún mímọ̀ sàlékún ọgbọ́n àti òye fẹ́ nìkọ̀ọ̀kan wàlá agbára láhàúlà wàlá quwwata al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين pẹ̀lú ògbọ́lọ́ wọn ti pàpàdé ní òwúrọ̀ ọ̀la lórí ètò ìdíje ẹ̀mú sáré jẹ́ pẹ́lá ṣe mi kú ní tẹkùnsẹ̀ tó ń gbèsè kẹtù gbèsè tẹ̀bí náà fani tẹ̀bí ń gbomi èmi náà nọmọ ìyá inú Islam Alhaji Muhammad sọ̀rọ̀ èlétí ọ̀fẹ́ bàbá ẹlẹ́wọ̀n sí akọ̀dẹ́ ẹ̀dá àrètí ọba mi aláwọ̀ rẹ̀ àmàpàdé ní òwúrọ̀ ọ̀la international ambassador ẹ̀mí jẹ́ ìjẹ́ láàárọ̀ ọ̀la ìjẹ́ kápàdé àgọ́ mẹ́ta salamu alaykum. agbóhùn ìyànjú ara wọn pẹ̀lú wa.